Angashaka al-Mufti, angashaka Mufti, angashaka Mufti dia. Angashaka Mufti dia. Tahu. Angashaka Mufti dia. Tapi yang Mufti, ya kesho kule kyo you are welcome Baba Duke. Doctor. Oleh máa wọlé bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Oleh ku Grand Mufti. Ṣé ká Grand Mufti? Oleh ku bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Oleh ku Chief Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Oleh ku Chief Ìmáàmù. Oleh ku bàbá Mufti Kiri. Ṣé ká Mufti Diyan? Ṣé ká Mufti Diyan? Oleh ku bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Oleh ku Chief Ìmáàmù. Oleh ku Chief Ìmáàmù. Oleh ku Chief Ìmáàmù. Ṣé ká Mufti Kiri? Ṣé ká Mufti Kiri? Ṣé ká Mufti Kiri? Oleh ku bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Oleh ku Chief Ìmáàmù. Oleh ku Chief Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Oleh ku Chief Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ṣé dáadáa yẹ wa? Gashi ka Chief Ìmáàmù. Gama da lafiya. Musaba daidai waliyin Allah. Alhamdulillah. Gashi ka Dr. Murtala. Kai. Wallahu ya'zimuka minan nas la ta'afu daraka wala tasha wala hawla wala quwwata illa billah. Ọlọ́run fi ní abalẹ̀ jù bẹ́ẹ̀ ọlọ́run gbàsàrà yín jù báyìí ọlọ́run sì jẹ́ pé fún wa. Bàbá wa Mufti Diyan wa Sheikh Suleiman Farouk kan sí ìgbà OON àwọn ni wọ́n wá pẹ̀lú bàbá wa ẹ̀ máa wá bàbá àwọn máa gbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yẹn. Bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wa kí yín wọ́n sì wá kí ojúgbà wọn. Bàbá wa Ìmáàmù àgbà gbogbo Ìlọrin ó wá kí olólùfẹ́ wọn. Wọ́n wá dúpẹ́ fún yín àwọn Ògbómọ̀ṣọ́ wọn wá jí láti wá dúpẹ́ fún yín pé gbogbo ayé ní ń dúpẹ́ fún yín. Gbogbo ayé ní yìn yín látàrí tẹ̀sí yìí pé ọ̀dọ́ báwọn náà ṣe jọ́dọ̀ dáwọn gun àyè àwọn baba ńlá wọn bẹ́ẹ̀ náà lẹ́yìn náà mú ọ̀dọ́ láti jẹ́ Chief Ìmáàmù gbogbo Ìlọrin. Àjọṣepọ̀ Ìlọrin pẹ̀lú Ògbómọ̀ṣọ́ àti gbogbo àgbà àgbáyé ó gbogbo kì ó sì nípa náà làwọn ní káwọn wá kí n ṣe abámúṣe ẹgbẹ́ náà. Bí bàbá wọn ṣe sọ fún mi wá mọ́ àti wá jíṣẹ́ fún wa pé ń bọ̀ wá pé ẹ̀ ń bọ̀ wá kí wọn ẹ̀ sì fẹ́ fún fún yín ládùúgbò abáni ara ẹ̀yìn gan làwọn fẹ́ kẹ́ ẹ fún àwọn ní àdúrà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين Amin. أصلي وأسلم على المبعوث رحمة للعالمين سيد الأولين والآخرين سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. مقيم بابا ولولا وبالولا والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. آمين يا ساكي. wíwá bí wa ní àárọ̀ yìí àwa kí bàbá ní bí wọ́n kú oríire. Alhamdulillah. Gbogbo ayé ló gbà pé tẹ́ ẹ ṣe dà. Alhamdulillah. Ìjọ mẹ́rin a máa ṣe kan wá ní èèyàn lè ṣe kan kọ́ mọ́ kù bè kan. Gbogbo eléyìí tẹ́ ẹ ṣe àti rẹ̀ nìkan tó sọ pé yóò kù sí. Alhamdulillah. A sì lè rí àbẹnijẹ́ ọba sọ pé nǹkan kan ń ṣe òun ló kù. Mo kí yín púpọ̀. Alhamdulillah. Ẹjẹ́ bàbá Mufti tí wọ́n ti rúlọ̀ fún. Àmín Mufti Diyan. Mo kí bàbá Mufti pọ̀ torí pé àǹfààní tá a rí àwọn ọlọ́run àkọ́kọ́ kọ́ leléyìí tí máa wá ní àpín eléyìí ṣàkọ́kọ́ àti wá.
ṣùgbọ́n ká wá sọ̀rọ̀ wájú bàbá wọn ọba àkọ́kọ́ lélẹ̀. Gaisheka mufti àpáyé àtọ́lá yìí bàbá mufti ni. Gaisheka mufti Gaisheka OON. Ẹ̀bà mufti sọ fún wa ní olélẹ̀ kan pé àjọṣepọ̀ tí ń bẹ láàrin Ìlọrin àti Ògbómọ̀ṣọ́ ti pẹ́. Ìtàn tẹ́ ń wí fún alẹ́ nǹkan nínú táwọn bàbá wa sọ fún alógbómọ̀ṣọ́ ni pé wọ́n ṣe àlímì lógbómọ̀ṣọ́. Kábíyèsí ti ń bẹ ní lórí àpèrè ìjọ náà ní bàbá wa tó yèjẹ Àkànní òun lọba tí ń bẹ mẹ́jọ náà. That was around 1779 sí 1825 àsìkò tó bàjẹ́ jẹ́ nìyẹn. Nígbà náà ni bàbá wa ṣe àlímì ni wọ́n wó Ògbómọ̀ṣọ́. Wọ́n wá ń bì kan náà àgbàlagbà wa léèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé gbogbo òlu tí àwọn èèyàn bá dé láyé wọ́n máa lágbolé bẹ̀ pé ilé tó dé sí ni pé ilé rẹ̀ ni. Ó dà níbo ilé iṣẹ́ àlímì ní Ògbómọ̀ṣọ́ nígbà wọ́n dé níbo wọ́n dé sí táwọn bàbá sọ pé ilé iṣẹ́ àlímì nù. Bàbá wa tí mo bi léèrè níjọ́ náà lọ́hùn wọ́n wá ń sọ fún mi pé rárá o nígbà sí àlímì dé ibi wọ́n dé sí gan níbi tá a kọ́ mọ́sálásí Ògbómọ̀ṣọ́. Bàbá tí wọ́n bí bẹ́ẹ̀ sì ń bẹ láyé wọn tí ì po bàbá wa Mọ́gàjí Aburúmọ́kù, bàbá wa Lámídì Sàlámì Adébóyè Ìtàbíyì, àwọn ní Ṣọ̀ún Ìjẹta, àwọn ìfún sì ń bẹ láyé wọn tí ì po orí ọmọ ọgbẹ pé mo nìkan ti wá. Wọ́n ní ọ̀gangan gbọ̀ngàn ni wọ́n dé sí. Wọ́n níbi tí mọ́sálásí Ògbómọ̀ṣọ́ wà lónìí o orígun kan ń bẹ níbi tí iṣẹ́ àlímì dé sí. Ibẹ̀ ni wọ́n ti máa kírun, ibẹ̀ ni wọ́n ti ń ṣàlùwàlà, ibẹ̀ ni wọ́n ti máa ṣàdúrà. Wọ́n ní tó bá wá dijọ́ míì wọ́n á dìde níbi tí wọ́n dé sí yẹn wọ́n lọ kí bàbá wa Ṣọ̀ún gbà náà láàfin. Ṣọ̀ún tó yèjẹ Àkànní wọ́n lọ kí láàfin. Wọ́n máa ń lọ bẹ́ẹ̀ wọ́n máa ń lọ bẹ́ẹ̀ tí tọ́lọ́run fi sọ pé òòtí ìdèbí tó jókòó tí wọ́n fi wá ń bọ̀ lọ rẹ̀. Àwọn Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ṣàánú wa ààrẹ jẹ kan lè wá ṣe ní ọ̀dọ̀ wa yìí. Torí bẹ́ẹ̀ àjọṣepọ̀ ọgbà náà ni ọ̀wá tán dò ní ọba àlejò Ọlọ́run ní jẹ́ ọ̀tán láíláí. Ọba àlejò Ọlọ́run ní jẹ́ ọ̀tán láíláí. Ọba wọn bá mo kí yẹn kú oríire. Inú wa tó wá dùn pọ̀ gan pé irú wa lẹ́yìn ẹ̀gbọ́n ọ̀gbá burú jó ní á. Ìtumọ̀ ẹni pé ẹ palẹ̀ mọ́ pé ọjọ́ náà pẹ́ kó gùn àníyàn yìí kọ́ ló ń jẹ́ ọ̀sẹ̀. Mo ṣàdúrà kan jímọ̀ fún bàbá wa ìmáàmù ńgbà tí bàbá wa ìlú Ìlọrin tá a gbọ́ kéde pé wọ́n yàn wọ́n. Gbogbo àwọn àgbàlagbà wa nílùú ìlú wa ṣe ha wọ́n ní ẹ má ṣe ha. Gbogbo ẹni tí máa ń fẹ́kẹ̀ mí òun gùn gbọ́dọ̀ ronú kúṣẹ́ nìkan. Mo ní bàbá wa ìmáàmù Ìlọrin tí wọ́n jẹ yìí o èmi ń tèmi o èmi ọ̀bẹ lọ́hùn kí n máa sáré wọn. Gbogbo àwọn yẹn wá wò pé ẹlòmíì ó kọ lẹ́nu àti sàmì ń kí màmú ti ṣe olórí mẹ́mbà rí. Ọgbẹ́ irú àdúrà wo ni ìmáàmù ṣe yìí? Mo ní lọ́jọ́ orí 42 ni ìmáàmù tá a ṣẹ̀ṣẹ̀ yàn. Èmi 45 ṣe pé mo gbọdọ̀ mẹ́ta lọ́wọ́ wọn nù. Ṣé bẹ́ẹ̀ náà ni má bínú o. Now bí n bá wá sọ pé kí n mọ sàárè wọn ìtumọ̀ ẹni pé mi náà ń bẹ lọ́hùn kí n tètè lọ. Mo ní lójú tèmi yó Ọlọ́run ní jẹ́ kí wọ́n tún jẹ ìmáàmù Ìlọrin mi mọ̀ lójú tèmi. Wọ́n á ṣe ládùúgbò àpékọ́lọ́ jẹ́ mi tèmi náà kún o lálọ́ bí 80 lórí ààyè yìí kí ẹ máa lọ. Bí bàbá wa ìmáàmù Ìlọrin jọ́ tèmi bá wá lọ láì mọye ọdún kan wá sọ fún ọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ o àwọn náà wá kí wa l'Ógbómọ̀ṣọ́. Èyí ń pè mí ju tèmi tó wá wá bí tí wọ́n ṣe jànáṣà ìmáàmù mi lọ. O bàbá wa ọba ìlú Ìlọrin pẹ̀lú ògbọ́dọ̀ mi yóò kún dáadáa. Ní ìgbà ẹlẹ́sùn tó rúpa ọmọ pàwọn àlejò pọ̀ tí ọmọ fẹ́ wá. Allah akbar. Bàbá mufti ẹ máa ṣeun. Bàbá mufti ẹ ṣeun. Bàbá mufti ẹ ṣeun. Bàbá ló sì jáde nítorí tèmi tí ọba sí àná ọba. Ẹ sọ pé Ọlọ́run jẹ́ pẹ́ lórí ọlá. Sàtíyà jẹ́ pẹ́ lórí ìmọ̀. Ọlọ́run jẹ́ pẹ́ lórí àṣeyẹ. Sàtíyà jẹ́ pẹ́ lórí ìmọ̀. Ọlọ́run jẹ́ pẹ́
ní ràdàbà àrọ̀bà lọ́rùn aṣọ lèkèlèkè kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè. bàbá mú ti yá ilé tí mo wí o sàwọn Ògbómọ̀ṣọ́ ẹsẹ̀ kábíyèsí ẹ má ṣe é pọ̀ iwájú àwọn ọmọ rẹ ẹ má ṣe é pọ̀. sẹ́ẹ̀rí bá a bá dákọ̀ wọn l'Ógbómọ̀ṣọ́ tá a bá dákọ̀ sọ̀hún wákàtí mọ̀ dá ńlá máa dá lẹ́ẹ̀kan náà. yàrá pé tí wọ́n bá ti dákọ̀ ọba ńlọrin bí a sì ṣe òlẹ́mẹ̀ta a wá ṣe ọ̀gbọ́n yàrá sọ̀mọ́kà nínú nọ́ọ̀sì látàkà fúdàràkàn wàlà táṣà wàlà hàwùlà wàlà quwwata illa. ìgbọ́dọ̀ yìí pé l'Ógbómọ̀ṣọ́ ni sẹ́wọ̀n pé kí wọ́n bàbá ti wọ̀ ọ̀pọ̀ tó bá kí wọ́n ọ̀pọ̀ tó bá èyí náà lẹ́ ń kọ́ wa ní kéwù. wọ́n bá ti dákọ̀ sọ̀ ń báyìí lẹ́ẹ̀kan náà lẹ́gbọ̀n yẹ ní yẹ̀yẹ̀lé ayọ̀ bàkálẹ̀ rírọ̀ ní ràdàbà àrọ̀bà lọ́rùn aṣọ lèkèlèkè kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè. àwa náà méjèèjì òkè báyìí níbi àbí ọ̀gá nínú àwa máa ná lọ. bá a ti wí l'Ógbómọ̀ṣọ́ ohun tẹ́mi àwọn ọba wa fi máa ń gbọ̀n pẹ̀lú àlàáfíà àtọ̀pọ̀ àrísìkí irú ohun náà tó jẹ́ ohun ìpìlẹ̀ àwọn bàbá wa èyí tí mo wí wákàtí ẹ̀rí tí mo wí wákàtí tó ti pẹ́ ní o èmi ni ìmáàmù 13 l'Ógbómọ̀ṣọ́ o láti ìmáàmù àkọ́kọ́ ni wọ́n ti máa wí fáwọn ọba bẹ́ẹ̀ o. bàbá wa Náfíù Ọ̀nàníyì Abógundé àtìgbà náà wọ́n ti máa wí o fún gbogbo àwọn ọba yẹn ẹ̀mí wọ́n sì máa ń gùn pẹ̀lú pàlàáfíà. ẹ o akànbẹ́ fi léyìí tá a bẹ́ bàbá wa bá tẹ̀lé abẹ́ fi kún ti gbogbo àwọn àìmọ̀ tó ti lọ gbó l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n máa wí fáwọn ọba pé bí tí gbà l'Ógbómọ̀ṣọ́ òun kọ́lọ̀ ń jẹ́ ọgbà ń bí yìí náà kí wọ́n tẹ́ tó wá kó àwa tá ń lò torí pé Ìlọrin lọ́pọ̀ àwa ń kíw Ìlọrin làfà wa nígbà tá a tún wálé àfà wa náà báyìí ni tí Àdámà ni wọ́n kéde kí mọ̀lẹ́kà sí lèmi tí mi ò sì lòdì sádàbí àti Zùmọ́rà àti gbogbo nǹkan gbogbo alájọ ṣe. náà kéwú tí Ìlọrin kọ́ wa náà látúnṣe kí ni o là ń gbé káàkiri tẹ́rí pé Ọlọ́run ṣàánú wa gbọ́n pọ̀ gan torí bẹ́ẹ̀ á wà fi ohun Ògbómọ̀ṣọ́ òun wíwá kàn bá àti máa wí fún bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin. Yẹ ní yẹ̀yẹ̀lé ayọ̀ bàkálẹ̀ rírọ̀ ní ràdàbà àrọ̀bà lọ́rùn aṣọ lèkèlèkè kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè. ọba wa tí a wí ọba wa ti dé lónílé pọ́n balẹ̀ àníládá balẹ̀jò pọ̀n balẹ̀ àrírọ̀rùn àwa àtàǹpọ̀n balẹ̀ ká máa ṣòfò ọmọ. Yẹ̀yẹ̀lé ayọ̀ bàkálẹ̀ rírọ̀ ní ràdàbà àrọ̀bà lọ́rùn aṣọ lèkèlèkè kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè. bá a ti wí ohun bàbá wa ìmáàmù ìjẹta táwọn bá wá wí délẹ̀ bẹ́ẹ̀ táwọn fi kún un fájà méjì wọ́n wì fọba ọba ti ké fájà méjì wọ́n wá dìde ẹ̀mí àwọn ọba ṣe ń gbọ̀n fájà méjì náà láàkàn tó ṣe bí bàbá wa aláwìyé tí máa ń ṣe nù tẹ́mi náà bá ti jókòó láyé ìmáàmù bàbá wa mú àlùsírò bẹ̀là èèwọ̀n abẹ́ máa rántí ìṣesí àwọn bàbá lọ́kọ̀ọ̀kan láti máa mú ìṣesí wọn wá ó lè dọ̀la kan káwọn ta ọ̀la náà lè múṣe sí tèmi náà èmi ò tí ì máa múṣe sí tèmi bó lè tí wọ́n ni mo máa lò láwọn àyè tí má ti jókòó láyé ìmáàmù. bàbá wa ìmáàmù jẹ́ ẹ̀ta l'Ógbómọ̀ṣọ́ fátíà méjì ni wọ́n máa ń ké tí wọ́n bá ti ṣe tán fún gbogbo àwọn ọba Ọlọ́run sì ní kẹ́mi àwọn ọba yẹn gùn dáadáa. fátíà méjèèjì tá a bẹ́ẹ̀ ṣe yìí a fi kún gbogbo eléyìí tí bàbá aláwìyé ti ṣe abẹni Ọlọ́run jẹ́ ọgbà bíi tàwọn tànà bismillahir rahmanir rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب bàbá wa miskin billah akínyẹ ṣe ọlọ́mọ wa dúró tì ọlọ́mọ ní jẹ́ máa padà sí sọpẹ́lẹ́ máa wá títí láéláé bàbá wa mufti lẹ́ máa wá títí láéláé nínú ọ̀la ńlá pẹ̀lú dára lẹ́
ألم نشرح بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك Àmín bàbá wa ìmáàmù Ológbòmọ̀ṣọ́. Àmín. bàbá amúkí ní ẹni tó jẹ́ àfa àgbà l'Ógbómọ̀ṣọ́ wọ́n tẹ̀lé bàbá ìmáàmù àgbà wá wọ́n ló kọ àfa àgbà ní wọ́n ń jẹ́ olóko àfa àgbà wọ́n ní kí wọ́n wọ́ wájú wáyé wọ́n ló kọ àfa olùkọ́ àfa àgbà. àgbà. Olùkọ́ àfa àgbà. Bàbá ní ẹ̀kọ́ olùkọ́ àfa àgbà. káṣí gan olùkọ́ àfa àgbà. Bàbá ní ẹ̀kọ́ olùkọ́ àfa àgbà. olóko àfa àgbà. Bàbá ní ẹ̀kọ́ olùkọ́ àfa olóko àgbà. àfa àgbà Ògbómọ̀ṣọ́ ẹ̀ jòkó wọ́n ló kọ àfa àgbà yìí ó kọ yín bàbá. Allahu Akbar. صلوا على النبي الكريم Sallallahu alayhi wa sallam. صلوا على النبي المصطفى Sallallahu alayhi wa sallam. kò tún sí ọ̀rọ̀ kankan mọ́ nígbà tí ọba ìmáàmù ti sọ̀rọ̀ ṣùgbọ́n màá gbé kí nífa pé kásá sọ̀rọ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ ìṣẹ́jú kan ṣe rí níta tí mo lè mufti bàbá wa sọ pé a jẹ ọ̀pọ̀lọpọ̀ gbèsè ní Ìlọrin ní tá a dúpẹ́ rẹ̀ yẹn ni pé gbogbo nǹkan àyíká máa wá sí Ìlọrin ká máa wá dúpẹ́ ká máa dúpẹ́ àwọn ló dúpẹ́ ṣé rí ọkọ̀ yẹn àwa ní ìsìn kéé pé kéwàá ké ọkọ̀ ló rò wá Allahu Akbar. bàbá tó bí bàbá mi ní jẹ́ ṣọ́ọ̀bù tẹ̀yà bàbá yẹn bàbá mi nìkan ló wá kú fún lọ́mọ tó bàbá mi wá fẹ́ yàwó tẹ́ fẹ́ yà wá láti inú oyún ó ní bàbá ti sọ pé wọ́n lọ́hùn oyún tí arábìnrin yìí ní tó bá jẹ́ pé obìnrin ni wọ́n lọ́hùn ti sọ́kùnrin ìyá jẹ wá ìyá kéwùjẹ wá lé wa bí a bá bí ọmọ náà tẹ̀ àfáàdì mi rà sọ Allahu Akbar. so ó kọ́ lọ́wọ́ àwọ̀ àwa àwọn ọ̀lọ́ àdàbí àlọ́ kankan abẹ́rẹ́ náà orúkọ ọmọ tí máa ru ọmọ òní so even that ọ̀fẹ́ kàkà grandmother mi kọ̀fẹ́ kàkàwé wàláì kọ̀fẹ́ kàkàwé nígbà àwọn ẹbí mi tẹ́tí mọ tọ́gbọ̀ ọdún mẹ́fà bàbá ní Abdulwahab díàrí mi jẹ́ pé ọmọ yìí lékewu Kamalu lọ́ọ́ lọ torí bàbá Kamalu làwọn ọmọ ẹ pé Kamalu làwọn ọmọ ẹ wí lékewu Kamalu lọ́ọ́ lọ wàláì bàmọ́ wọ́n bẹ̀ wọ́n ní tó fi kàwé mẹ́fà màmá kàwé mẹ́fà tẹ bàbá ní ìtìpọ̀tọ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́ bá yóò dé àbá ni wàlá ẹ wá wo oko tí máa ń ro ọmọ nígbà tá a wá ka secondary school tá a kà tán ọ̀rọ̀ bàbá wa ṣẹ wọ́n ní kíní kan bá já kíní kan sọ lọ́dún ní wọ́n ní pé àìríṣẹ́ ìjọba ló ti ká wá kéwú ní Abẹ́òkúta Abẹ́òkúta náà ọ̀rọ̀ bàbá náà wá ṣẹ lórí wa ó kọ lóró wa Alhamdulillah. wàlá àwọn kan fẹ́ ọmọ ní Ògbómọ̀ṣọ́ Ìlọrin ni wọ́n èmi ni wọ́n mọ àwọn Amẹ́ríkà ló gbọ́sọ̀ wọ́n ní bàbá àwọn Amẹ́ríkà ló gbọ́sọ̀ ọ́ ẹ̀yin ni a fi ṣe ǹjọ́ àtọ́ ẹ̀jọ́ tọ́ náà kó tó fi róbì ṣe màmá báwọn Ìlọrin lẹ́yìn wọn rí mi wọ́n dúró ní aláàjì èwo ni sí pẹ̀lú Ìlọrin mo ní ẹ̀mọ́ ọkọ̀ mi ni àwọn ọmọ mi mo kó lẹ́yìn Olùkọ́ àfa àgbà. olùkọ́ àfa àgbà. yóò láì kàmọ́ nù wọn sọ àwọn abẹ lọ́wọ́ bàbá nítorí wọn bá ṣe fún yín nípa ọ̀rọ̀ tí mọ́mù tó yẹn yìí àwọn olóṣèlú ga ọlọ́wọ́ ṣe fún wọn to be specific Kwara yìí gọ́ọ̀mù jẹ́ yẹn ní ìsìnkẹ́ kọ́fẹ́sì kọ́sẹ́sì wọlé ó ṣe primary ó tutù ní kò tí ní ní nítorí wọn ṣe fún àmì ò tí wàá rí ibi tẹ́gbẹ́ yẹn mọ́mù kan rí ó wà ní ṣùgbọ́n ìdìnnà rí wà láì tẹ́lẹ̀ àwa rí kọ̀m̀pléènì jẹ́jẹ́ wọ́n sọ ní àbà orí ọlọ́run máa kẹ́yìn a máa kẹ́rù nígbà mí kò lẹ́kọ̀ọ́ ní kẹ́ a sì máa kẹ́rù mí kò ní kẹ́ bàbá ọlọ́run kẹ́yìn ókè. Alhamdulillah. àtúbọ̀ tẹ́yìn ọlọ́run jẹ́ ọjọ́ Àmín ọlọ́jọ́ yìí. Àmín. ẹ̀wá wúre Àmín. Mo jẹ́jẹ́ ní Sùbánù. Àmín. wọ́n á ní wọ́n lọ́run arúgbó ọlọ́mọsàdé sọ̀rí Àmín. ẹgbàágbèje yẹn olùdó wọn sọ̀rí ọlọ́mọsàdé sọ̀rí bàbá. àwọn àgbàgbà ṣe wà á lè gbogbo àwọn akẹ́rẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ gbogbo tí ń lọrin à ń fọ́lù rẹ̀ à ń mẹ́nìtọ̀ gbogbo ẹ̀ wọ́n sì ń ṣàdúrà fún bàbá olóhùn jí kẹ́mi yóò gùn èyí tó ṣe lórí tí mọ́mú yìí kẹ́ kódà president ọlọ́run sórí ẹ̀ fún àwọn candidate kẹ́mi president tó ní interest náà fún wọn wọlé La ilaha illallah. wọ́n ṣe primary wọ́n ṣe consensus irú tí lórí làbá fèdè consensus náà.
táwọn wá gbìn ẹni pé wọ́n tẹ̀ bẹ́ẹ̀ jẹ́ òye ti bàbá aláwìyé wọ́n jẹ́ delegate lọ́dọ̀ yìí ẹni ẹ̀sẹ̀yìn ti delegate sọ́hùn nípa pé gbẹ́kádàrà ń kọ́ ẹni tí ọba gbẹ́kádàrà gbé ọgbà kodoro gbogbo ojú tí ọ̀tẹ̀ náà fagilé o bàbá nígbà kọ́ fagilé ọlọ́run náà fagilé nígbà wọn fẹ́ fagilé ti Buhari ẹbí òfìfẹ́ gbọ́wájú fẹ́ káwò orí bàjẹ́ so masha Allah kana wa ma lam yashara yakun law kana àdìbàgé báyìí fún un ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ lágbára ni bàbá ẹgbẹ̀rẹ̀ yóò lọ́sàn kí ẹ sọ la hawla wala quwwata illa billah ọlọ́kú àfáàgbà bàbá wa ti sọ fún wa nígbà tá a ní bàbá ní ó ṣàdúrà gbogbo ọ̀rọ̀ táwọn bá sọ bàbá mọ́mọ́ gbà ló kó wọn sọ ní kó sọ àwọn ni pé ń dáhùn fìrà ni bí wọn bá ti sọ tán ká kàn sọ pé àmín 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 mufti biha subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin wọ́n wá ní bàbá wa ìmọ̀ àgbà ló kó wọn sọ ilé yìí lẹ wá kí ẹ káàbọ̀ bàbá wa sọ wọn àná bàbá wa yìí bàbá àwọn ni wọn máa ń pè wọn bàbá wa àpàdà gbogbo àwọn ará mi lọ bàbá sọ wọn sọ tàná bàbá Jímọ̀ Àjàgùngbadé bàbá wọn rán mi lọ dáadáa mo lọ bá wọn kódà dì sí àwọn ọmọ wọn sì ń ṣe bàbá mi bàbá mi wọn pè wọn nílé yìí lẹ wá o ẹ sì máa jìnnà sílé ẹ bá ti rí mú ètò wọlé. àmì mọ́ fi bí ha sọ fún yín. kẹ̀ṣẹ́ ga owó ẹ̀. mo ti mọ̀ pé ń bọ̀ wá ní ó yẹ ká ti kó fúra kalẹ̀ kẹ́ mú kẹ́ sì mú wàrà tútù kẹ́ tó máa lọ. àmọ́ bẹ́ẹ̀ gbà tó ti wá rí iná kò sí èèyàn lé wá ní ọba ọmọ rí nǹkan fà lọlé wọn ká kúrẹ́ sí báàgì méjì sí yẹn nígbà kẹ́ ẹ máa kó lọlé. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun àmì mufti bí ha. wọ́n lè kú bàbá wa mufti wọ́n lè kú mufti gèrè. kẹ̀ṣẹ́ ga mufti gèrè. mo máa gẹ̀rí ya kẹ̀ṣẹ́ ga mufti gèrè. wọ́n lè kú bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà wọ́n lè kú mufti gèrè. wọ́n lè kú ìmọ̀ọ́mọ́ àgbà wọ́n lè kú bàbá ìmọ̀ọ́mọ́ Ògbómọ̀ṣọ́ wọ́n lè ṣeun wọ́n làwọn ń gbádùn yẹn ọlọ́wọ́n jẹ́ iná gbádùn ara yín wọ́n lè kú bàbá ìmọ̀ọ́mọ́ àgbà wọ́n lè kú àwọn olóko àfọ àgbà wọ́n lè kú olóko àfọ àgbà ẹ̀sùn wọn olóko àfọ àgbà ẹ̀sùn wọn wọ́n lè kú olóko àfọ àgbà wọ́n lè kú olóko àfọ àgbà wọ́n lọ́wọ́ jẹ́ báyìí dáadáa wọ́n lè kú jẹ́ mọ́ ọlọ́wọ́ jẹ́ báyìí dáadáa wọ́n lè kú bàbá ìmọ̀ọ́mọ́ àgbà l'Ógbómọ̀ṣọ́. àmì ọ̀kan lọ́mọ. àmì mufti gèrè. abáńkì ọ̀kan lọ́mọ. àmì mufti gèrè. àmì ọ̀kan lọ́mọ. àmì mufti gèrè. kẹ̀ṣẹ́ gan oon. àlàáfíà tó péye lọ́wọ́ máa ṣe fún yín àtàlàáfíà tó nára tán àmì mufti bí ha. àbọ̀ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ná. àìmútí. èwo mẹ́ fáwọn àlàní. kẹ́sẹ̀ ká mufti nìyẹn.